tó ọlọ́run Elédùmarè wà gbogbo ọba àjíkẹ́ ọba afẹ́nifẹ́re ọba àjùwàpè agbẹnimọ́dẹ̀yìn afúnimọ́ṣẹ̀rẹ̀gún ọba alógunlọ́lá ní ìlẹ́yẹ ọ̀gbọ̀gbà tí gbára àdúgbò àbọ̀ ọ̀gbọ̀gbà tí fi yọmọ ẹ̀ nọ́ọ̀fìn ibà dágbọ́ngbọ́n bàbá koríko èrò àkàtàpà bàbá lóṣùn aṣọ mẹ́rìndínlógún báyìí láṣọ sàpànà ọ̀kan ní yémiyémi ń gbékin ọgọgọ rúmọrúmọ apanimọ̀hágún olókìkí òru ìbà lọ́wọ́ yín àti dìímùjẹ èèyàn ẹ̀yin la jẹrun òró bẹ́ẹ̀ náà ni ẹ̀yin la jẹ̀dọ̀ yẹn mọ́bì ẹ̀yin la tòró òró jẹ̀ fún ọ̀gàlàntà ìbà yín o ẹ má jẹ́ kí tọwọ́ bọ́ bẹ́ẹ̀ ni ẹ má jẹ́ kí tilẹ̀ pọ̀ ju tẹnu lọ ìbà yín o. láàlú ògiri òkò òbẹ̀lẹ́kún sunkún kẹ́rù òbẹ̀lẹ́kún òbánásọ̀rọ̀ tí ò tó dá sí ẹlẹ́kún sunkún láàárọ̀ yìí ń ṣẹ̀jẹ̀ onímí sunmi láàárọ̀ yìí ń sùn fún ẹ̀bọ̀rọ̀ àtijọ́ látọ̀ pa láàlú òdòwọ́ rẹ lónìí má jẹ́ kílẹ̀ yóò bọ́ dàrú mọ́jà rí wàhálà mọ́jà rí dé àyèdè mọ́jà rí kò sí dédé ilẹ̀ ọ̀gọ́rẹ́ ọ̀dọ́ rẹ mọ́jà sí ọ̀tẹ̀ mọ́jà tójú ilẹ̀ mọ́lẹ̀ ẹ̀gbọ́n ayé mọ́jà ogún alẹ́sẹ̀ aṣọ àwọn àgbàlagbà mọ́jà bá wọn tẹ̀ aṣọ ọ̀ka ènìyàn mọ́jà tẹ̀ ẹni tá a ṣẹ̀ táwa bẹ́ẹ̀ tí ò ní gbà Elédùmarè ó dọwọ́ rẹ lónìí mọ́jà bárú wọn tò ìbá o. èyí nìyẹn mi fọ́nrán kan wà tí mo kíìpù tipẹ́ tí mo ń sọ pé màá sọ̀rọ̀ lórí ẹ̀ ó ti kàn lónìí ọ̀rọ̀ tí Sowore sọ lórí ọ̀rọ̀ pé bàbá Bọ́lá Ahmed ló sponsor Yorùbá Nation òun ni mo fẹ́ yẹn nàná kankan lórí ẹ̀ lónìí ẹ má bá mi ká lọ. Yes, because the problem at that time was that Tinubu was having issue with Buhari up north. They weren't going to accept him as a candidate. And he looked at it and said, I helped you guys to get to power. You guys don't want my candidacy. I'm going to tell the Yoruba people to leave. He started funding them. They have not denied it. So, Buhari being who he is, came and tried to kill Sunday Igboho. Without informing the governor of Oyo State, they brought a special force or special forces from Abuja to come and kill Sunday Igboho. Sunday Igboho was in that house that day. But he was hiding. Before they came back, he had jumped the fence. Even when he was in Benin Republic, he had injuries that they were hiding from you. And he left that night. He left Nigeria that night. They wanted to kill him so that Tinubu will know that they are not playing. That's what happened. So Tinubu had to retreat because it was based on their own security intelligence that Buhari Tinubu was behind them. But they had already achieved what he wanted to achieve, which was to scare the Buhari people to know that he has the capacity to disrupt the country. And you know, an average Northerner, with due respect to them, their issue is unity. If you want to appeal to the North, just say that unity. No wahala. Anybody that discusses anything other than unity is the enemy of the North. ọ̀rọ̀ lẹ ti gbọ́ yẹn ẹgbẹ́ yẹn nìyẹn mi ṣe lóòótọ́ ni ọ̀rọ̀ tí ó wà lẹ́yìn mo fẹ́ kọ́nùkálùkù kájọjọ́ fọ̀rọ̀ jómitóró ọ̀rọ̀ ibi tọ́rọ̀ dédú yìí ṣé lóòótọ́ ni bàbá Bọ́lá Ahmed Tinubu sponsor Yorùbá Nation sáàdì tó bá mọ̀ ń bẹ̀ mo fẹ́ kọ́ sọ ṣe rí ọjọ́ gàtí kò jọ gàtí ó wọ́n fẹsẹ̀ méjèèjì tìrú gàtúgàtí lọ̀rọ̀ náà ṣùgbọ́n ẹni tí ò bá wà nínú ilé tó bá wà lẹ́yìn ìta ọ̀ lè mọ tí ń ṣẹlẹ̀ ní Yorùbá Nation láíláí gbogbo tí Sowore sọ yẹn pass mark tí màá fún 50% ni kò jẹ́ ní ìtàn
ó sì tún jẹ́ ní ìlápá kan. Mo fẹ́ yànnà náà kankan lénìí torí mo rí àwọn bọ́dà wa kan tó bá mi jiyàn lé lórí pé àwọn ò sọ́ngbà yẹn pé Tinubu mọ̀ sí pé ogun tí Ìgbòho ń ṣe yẹn Tinubu mọ̀ sí tó ń lọ tó ń dà lúrú tó ṣe kí nígbà mo kàn rẹ́rìn ni dá nǹkan kan mọ̀ nítorí pé olóyè Sunday Ìgbòho declare support fún bàbá Bọ́lá Ahmed Tinubu òun ló ń gbogbo àwọn èèyàn mọ́ ra ròbájọ yẹn pé ṣé bí wọ́n sọ bẹ́ẹ̀ náà pé ó ní sponsor wọn láti gbà yẹn ṣùgbọ́n wọn ò rí òdodo ọ̀rọ̀ yẹn wọn ò rí dáadáa mo mọ̀ pé àwọn èèyàn mi kan wà tí wọ́n jẹ́rìí sọ̀rọ̀ tí mò ń sọ yìí nígbà yẹn olóyè àti bàbá Bọ́lá Ahmed Tinubu ò sí ní good time gbogbo Yorùbá nation tí Buhari fi kó DSS lọ ká olóyè mọ́lé wọn sí good time màá sọ àwọn fáàtì kan tẹ́ fi mọ̀ lónìí tí ẹ bá fẹ́ kí rally wáyé tẹ́ bá fẹ́ kí gọ́ọ̀mẹ̀ntì Nàìjíríà mọ̀ kó fìlì hìtì tẹ́ bá fẹ́ ṣe rally ẹ lọ ṣe lẹ́kọ̀ọ́ tẹ́ bá fẹ́ ṣe anything protest tẹ́ fẹ́ kí Nigerian government fìlì hìtì Èkó ni ẹ ti ṣe tẹ́ bá ṣe ń bàdàn ẹ̀ kàn ń wé sí táìmù ara yín ni kódà kẹ́ lọ sí Òṣogbo ẹ̀ kàn ń dààmú ara yín ni kò síbi tẹ́ ti fẹ́ ṣe Nàìjíríà èyí lè táwọn Òṣogbo rẹ ti ṣe l'Ábùjá láìmọye gbà so ní impact ẹlòmíì gan ò ní mọ̀ ó ní pàdé ti ní àjọ kejì pé Sowore protest kìnnìkan ní Àbújá ẹlòmíì gbọ́ kàn rí gan capture yóò ní ṣe ti eléyìí tó ṣe láti bí ọdún mẹ́wàá ni àbí ọdún wo lélẹ̀ kò yí àwọn èèyàn tí Sowore bá protest l'Ábùjá ẹlòmíì ò mọ̀ a kì í fi ilẹ̀ lẹ́kọ̀ọ́ Nàìjíríà kì í fi ilẹ̀ impact yẹ ibi tí gbogbo àwọn ilé yẹn mo fẹ́ kẹ́ máa fi kẹ́lì bá tètè gẹ́ẹ̀tì pé gbogbo nǹkan tí Sowore sọ ń bẹ̀ yẹn pẹ̀lú olóyè Sunday Igboho irọ́ funfun ni kò kọ̀rẹ́tì àtàrí mátàrí ni eléyìí kì í ṣàròbájọ àtàrí mátàrí ká máa mọ́tò tún ká máa súnpọ̀ mọ́tò sí òun nìkan tó sọ nígbà tí Yorùbá nation hìtì lọ́wọ́ Tinubu gan òmodó tí ń dàn ńlá sí nígbà yẹn àmọ́ bàbá kan tó ní àmọ́dún tí ń dọ̀rá sí ilé ìtẹ́ bá múnú méjèèjì Yorùbá méjèèjì ló correct nígbà yẹn bàbá Bọ́lá Ahmed Tinubu òmodún tí wọ́n ń dọ̀rá sí ìbẹ̀rù wà ní káàpù Tinubu nínú APC pé sáà pípọ̀ yóò ní da ètò ìdìbò 2023 ṣé wọn ò ní dàrú pẹ̀lú protest tí wọ́n ṣe kiri yìí. Protest yẹn ẹ bá rántí wọ́n á fẹ́ gbé wá sẹ́kọ̀ọ́ wọ́n ti lọ ṣe lẹ́kìtì tẹ́rọ lọ bí omi wọ́n ṣe nìbàdàn tí gbogbo èèyàn ilẹ̀ mì tìtìtìtì Òṣogbo kò gbẹ́yìn gbogbo òlu tí wọ́n ti ṣe protest yẹn pátá fún Yorùbá nation ilẹ̀ mì tìtìtì ó wá ku Èkó táwọn èèyàn ti ń plan bí kò ṣe lọ nígbà yẹn tó bá jẹ́ pé protest yẹn lọ wáyé lẹ́kọ̀ọ́ ní ẹ̀ bá mà pé Tinubu ò lọ́wọ́ sí Sowore ẹ̀ bá mà pé Tinubu ò lọ́wọ́ sí protest yẹn tó bá jẹ́ pé wọ́n jẹ́ kí olóyè Ìgbòho fẹsẹ̀ balẹ̀ nílùú Èkó láti gbójú jáde síta fún Yorùbá nation gbẹgẹdẹ ò bá gbiná lórílẹ̀‐èdè yìí Buhari bá sá lọ wọn ò tí ì bí pọnrẹpẹgbẹ rẹ yóò sá lọ ni torí plan tó wà lẹ́gbàá yẹn ó le ṣùgbọ́n bàbá Bọ́lá Ahmed Tinubu ó wà tactical wọ́n hold the ground lẹ́kọ̀ọ́ ẹ mọ̀ pé bàbá bá ṣe níwòrélé o máa ń sọ fún Yorùbá gan Yorùbá lórí ọ̀rọ̀ Fúlàní wọn yìí tí ì tọ́rọ́rọ́ ni o wàhálà ìmọ̀ tó fọlọ́ ọba tó dá ayé búra Fúlàní ò tí ì tọ́rọ́rọ́ ìjọ tó bá tọ́rọ́rọ́ Yorùbá ìjọ náà wọ́n gbàrọ́rọ́ mú àwọn ọmọ tiwa tí wọ́n jẹ́ sáìsì àwọn ti Fúlàní táwọn jẹ́ èsì òkọ́kú táwọn jẹ́ kí la máa ń pè wọ́n náà
olóko táwa náà máa ń pa àwọn ọmọ yẹn olóko kan táwa máa ń pè wọ́n màá rántí táwọn àna tiwa táwa bá tú àwọn lẹ̀ pẹ̀lú àwọn Fúlàní kékeré tó ń gbé AK-47 kiri ṣẹlẹ̀ pé wọ́n wà tákítíkà táwọn ọmọ wa ni wọ́n wà tákítíkà tó wọ̀n Nàìjíríà ó sì pé wẹ́lẹ́wẹ́lẹ́ ṣùgbọ́n Yorùbá àwọn àgbààgbà kan wà nínú ilé tó yẹ kí àwọn Haúsá wọn máa bọ nínú ọ̀ràn Yorùbá tó yẹ pé àwọn náà sọ pé kèé tásìkò ẹ ní sùúrù náà tí kì í bá ṣàwọn tó bá jẹ́ pé bàbá Bọ́lá Ahmed Tinubu kò bá wù láti díje ní 2023 ó bá tú kò lọ́wọ́ sí pé òkè o ẹ má jẹ́ kí gírálì yìí ó wáyé lẹ́kọ̀ọ́ nǹkan ò bá bàjẹ́ àdí ò bá dà sí ìbá léwu Sowore ti sọ̀rọ̀ bóyá Amẹ́ríkà ni bàbá tí ó ti sá lọ torí nǹkan ti dàrú Èkó tí wọ́n jẹ́ kí protest yẹn wáyé táwa ni ò jẹ́ kí protest yẹn wáyé bàbá Bọ́lá Ahmed Tinubu ni so ní wọ́n sọ̀pọ̀tì so ní sponsor Ìgbòho fún Yorùbá nation abẹ́ ẹ̀ mọ nǹkan tẹ́ ẹ̀ sọ abẹ́ ẹ̀ sọ àṣẹ lẹ́nu ara nǹkan tá a bá sọ nìyẹn pẹ̀lú àwọn èèyàn bá ti rí kámẹ́rà báyìí tí wọ́n dẹ̀ rí microphone wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ mi kéde pé mo fi bínú sí Sowore o mi ìbínú sí mo gbá tiẹ̀ gidi gan but mi láìkì kéèyàn máa sọ nǹkan torí pé ó fẹ́ tánìsì méjì àwọn kan ó lè má fẹ́ràn Yorùbá nation ó lè má bá wa dá sí ó lè má rí wa bí ẹni tó pé àwọn eléyìí kí ni wọ́n ń ṣe àwa náà sì mọ tá à ń ṣe tí wọ́n ń ṣe tó o bá gba tiwa àwa náà ò ní gba tiẹ̀ láéláé gbogbo ọmọ Yorùbá tí ò bá ti gba ti Yorùbá nation à ní gba tiẹ̀ torí pé èyí lẹ ń kó wa sóko parun èyí lẹ ń jẹ́ kójú wa ọmọ rẹ́dẹ̀rẹ́dẹ́ èyí lẹ ń jẹ́ kójú wa ọmọ rẹ́dẹ̀rẹ́dẹ́ àwa ń try láti kọ́ṣàn yín fáwọn transit yín bọ̀ mo rí pé kọlọ̀rọ̀ sí ni yín ńjọ́ tí wàhálà rẹ̀ ó bá délẹ̀ ipá yín ò ní ká táwọn bá ń ṣe é níṣe pé àgúnlá àgún tẹ̀tẹ̀ bájá pẹ̀lẹ́dẹ̀ jẹ àgúnlá àgún tẹ̀tẹ̀ bájá pẹ̀lẹ́dẹ̀ jẹ àgúnlá ìlú tẹ̀ ń lù nìyẹn Sowore ńjọ́ tẹ̀yìn bá wá kọ̀ntínú láti máa ṣe bẹ́ẹ̀ táwọn náà bá fà sẹ́yìn pẹ̀lú yín ẹ̀ẹ́rì báwọn pípé yóò ṣe jẹjú yín gbogbo yín pátá rẹ̀ lọ́mọ sábà mọ́là ẹ̀ẹ́rì lọ́mọ sábà Fúlàní pé kò sọ̀pọ́tì yín kẹ́lẹ̀ bá di president Nàìjíríà ìtẹ́ńṣà yín náà nígbẹ̀yìn náà sáfẹ́ rúùlù tipátipá kẹ́lẹ̀ rówó kì í ṣe láti liberate ìran yín kì í ṣe láti liberate ìran yín bó kàn fẹ́ sí Sowore lójú inú ni lénìí mo fẹ́ sọ kankan fún òde ní máa lé Yorùbá ló sọ bẹ́ẹ̀ òde ní máa lé máa sílé níjọ́ tí wàhálà rẹ̀ ó bá dé mo fẹ́ wo bí tẹ́ sáwọ̀ ẹ̀yin kì í ka ìran yín kún ẹ válù wọn ní táwa sọ léde ní táwa rí ó beyond nǹkan tẹ́yìn rí nǹkan tẹ́yìn rí ni pé orílẹ̀-èdè yóò da kẹ́lẹ́ bá rí tiyín jẹ àwa ò wá jẹkújẹrú yẹn mọ́ ṣebí orílẹ̀-èdè yóò da káyídá kí Yorùbá lè ṣe kíní ni Yorùbá ṣe dìbò fún Tinubu kí lè rí tá a ti jẹ nínú ìrìnàjò tí Tinubu rìn lọ́wọ́ a dẹ̀ mọ̀ pé kì í ṣe agbára rẹ̀ kì í ṣe fẹ́nu Tinubu ní tó bá ń bẹ̀yẹn ni agbára rẹ̀ ò gbé bẹ́ẹ̀ lágbára tiẹ̀ náà ò lè gbé Sowore gbogbo ilẹ̀ lóòótọ́ gbogbo ẹni tí bá ti ń wójú orí àwọn èèyàn nítorí pé ó ṣàfẹ́ dé ipò ẹ mà pé ó ní intention kì í ṣe torí aráàlú torí fámìlì tiẹ̀ ni gbogbo ilé tẹ́ sọ káàkiri yẹn ẹ kàn fẹ́ tánìṣe ọjọ́ ọ̀la yẹn ni wípé bàbá Tinubu ló sponsor Yorùbá nation ó sponsor àwọn èèyàn kan nínú Yorùbá nation nígbà tó dé stage kan láti da Yorùbá nation rú àdẹ dá wọn mọ̀ a dá àwọn pààtì tó dáṣẹ́ yẹn wò a dá wọn mọ̀ nígbà tẹ́ mú àwọn èèyàn lókè Àdó ńbàdàn bókè Mọ̀kúsì ni tẹ́ ẹ ní wọ́n fẹ́ gbàjọba lọ́wọ́ Ṣèyí Mákindé tẹ́ ẹ wá tì wọ́n mọ́lé tẹ́ ẹ try wọn dòní ẹni tẹ́ ẹ declare wanted ẹ sọ̀rọ̀ pa ara ẹ má dòní fún treason nígbà tẹ́ ẹ declare Awólọ́wọ̀ fún treason ṣé ẹ mọ Awólọ́wọ̀ ṣé ẹ tì mọ́lé ìgbà tẹ́ ẹ mú tí Kánú tẹ́ ẹ declare fún treason ṣé ẹ mú ẹ tì mọ́lé
wọ́n àtẹ̀ wá declare onítìrí wọ́n tẹ̀lé láti jọ ìtẹ́ ìtráyẹ̀ ẹ̀yin ò ṣe tráyẹ̀. Ibi tí mo ti sọ pọ́rọ̀ Sowore ó jọ gàté kò jọ gàté nù ó fẹsẹ̀ méjì tilẹ̀ gàtégàté ibi tí ń lọ kò fẹ́ ká mọ̀. Kì í ṣe olóyè Sunday Igboho ni Tinubu sponsor o ṣùgbọ́n agreement ti ń bẹ́ńlẹ̀ lọ́wọ́lọ́wọ́ láàrin olóyè Sunday Igboho àti bàbá Bọ́lá Ahmed Tinubu ní agreement ni tó ṣẹ̀ṣẹ̀ ṣe láìpẹ́ yìí. Nígbà yẹn kò sí agreement láàrin wọn. Mo fẹ́ clear àárín yẹn dáadáa kó dé everybody lójú. Kò sí agreement láàrin wọn. Olóyè ṣe tiẹ̀ fúnlẹ̀ Yorùbá ni bàbá Bọ́lá Ahmed Tinubu rí pé yóò pàkúta sí ìrìn àjò àwọn ni wọ́n ṣe block wọn kí láti má wá sí Èkó. Ṣètì láàrin yẹn torí tó bá jẹ́ pé lóòótọ́ òun ní sponsor Igboho kò ní sọ pé kó má wá sí Èkó because yóò fẹ́ kó rìnrìn kíní yẹn rinlẹ̀. Níjọ́ tí DSS sì wá sílé olóyè Sunday Igboho gbogbo ayé ló mà wípé Tinubu mọ̀ sí. Àṣírí ẹgbẹ́ lẹ́nu ilé nìyí bẹ́ẹ̀ bí àṣẹ ìdílé Yorùbá yóò sọ pé Tinubu mọ̀ sí allegedly ni o kì í ṣe pé bóyá ara ọwọ́ rẹ̀ ń bẹ̀ ọ́ everybody mọ̀ pé kò lè kò possible Buhari ò lè láyà lóru ẹ̀ kó dánwò Buhari ò lè láyà lóru ẹ̀ kó dánwò. Wọ́n wá hit ilé olóyè Sunday Igboho kò wá sẹ́ni kankan tó jáde náà àgbàgbà ilẹ̀ Yorùbá lẹ́yìn ẹnìkan tó sọ̀rọ̀. Bàbá Bọ́lá Ahmed Tinubu wá sọ̀rọ̀ kó go against ẹ̀ ó dákẹ́ everybody dákẹ́ nígbà yẹn. Ẹni bá ní orí bẹ́ẹ̀ ẹni kó ní ìsọ nídìí ògùn ká lọ búra tàbí ká lọ mú lẹ́pa ká mú lẹ́pa ojú orí àwọn bàbá wa kan tá a mọ̀ pàgbàlagbà ilẹ̀ Yorùbá ni ká lọ mú lẹ́pa ojú orí Awólọ́wọ̀ ẹ jẹ́ àlọ́ mú tí wọ́n bá mọ̀ sí yí bí dẹ́sẹ̀sẹ̀ wáyé ti lè lóyè Sunday Igboho àṣírí bẹ́ẹ̀ mọ́ gbé fún ilé nìyí. Ṣùgbọ́n àwọn èèyàn nítorí pé ẹ sáfẹ́ káyé orí yín pé orí yín pé díẹ̀ ẹ mọ̀ sọ̀rọ̀ ẹni àwọ̀. Tinubu kọ́ sponsor olóyè Sunday Igboho fún Yorùbá Nation àṣírí bẹ́ẹ̀ lẹ́gbọ́lẹ́ nìyí. Nígbà yẹn káàpù bàbá Tinubu mọ̀ wá bọ́dẹ̀ mọ gbogbo oríṣiríṣi ipa tá à ń kó pé kó lè bá kí wàhálà má bàa ṣẹlẹ̀ káwọ́ má bàa wà ká má bàa dà lúrú sódà yóò da ètò ìdìbò tí ń bọ̀ rú. Ó ní ìpayé kékeré everybody wà ń gbà yẹn kò mọ̀ sí rárá àṣírí bẹ́ẹ̀ lẹ́gbọ́lẹ́ nìyí kò mọ̀ sí. Ẹ má jẹ́ kẹ́nìkan kan máa fi irọ́ tu yín lórí kíní jẹ. Eléyìí tí ẹ kó wọn mójútó wọn ò mójútó eléyìí tí ó kàn wọ́n ni wọ́n ń dá sí. Bọ́ọ̀rọ̀ àrùn yẹn ṣe rí nìyẹn ènìyàn mi. Ẹ wá mo wá fẹ́ kẹ́ rí kíní kan lórí ilẹ̀ Yorùbá ẹ wá wo ipa àti extent táwọn ọmọ Ìgbò ń lọ. Ibi tí Sowore tó yẹ kó ti come in tí ò come in nílẹ̀ Yorùbá àwa náà ń wò yín ẹ̀gbọ́n Sowore à ń wò yín à ń fẹ́ wo ibi tẹ́ bá ọ̀rọ̀ yín dé. A mọ̀ pé Yorùbá kà wá kún rí wa bí èèyàn ṣùgbọ́n kí kódà kò bà wá nú jẹ́ láti bí sáré ògiri yẹn kò bà wá nú jẹ́ àwa náà ó máa wò yín níran àwọn òbí tẹ́ bá dé. You have better chance now than any other candidate. Ẹni tó ní better chance jù nínú wọn tó wà ń ta lé ní wàláì mo fọlọ́wà búra Sowore ni ṣùgbọ́n kò mọ bí ó ṣe utilize ẹ̀ nítorí pé tí ó kàn ní ọmọdé sí kiri. Ó ní better chance. Ṣé òbí là á dìbò fún? Yorùbá mọ̀mú ni ó máa sáré tẹ̀ lóbi lẹ́yìn mọ̀mú Yorùbá òpònú láàrin ìran Yorùbá ni ó máa sáré lé Òbí tàbí Àtíkù. Òpònú ńlá bó tó tún sọ lẹ́ẹ̀kan sí dèdè ní ayérádà òpònú ayérádà ni ó máa tẹ̀lé Sowore ni ó máa tẹ̀lé Òbí àtàtíkù torí kò sí nǹkan tán fẹ́ wọn ò lè deliver láyé tí wọ́n bá jókòó bàbá Tinubu yóò kọ́ wọn kíláàsì. Bàbá Tinubu ó sì bẹ́tà jà wọn tá à ń sọ yìí lọ +1 million ní olóòfin bẹ́tà Àtíkù àti Òbí wọn ò mọ́dọ̀gbá àwọn méjèèjì ò mọ́dọ̀gbá ẹ lọ wo interview wọn ẹ lọ wo charisma wọn lórí ọ̀rọ̀ òṣèlú ẹ lọ wo rẹ́kọ̀dù wọn nǹkan tẹ́lẹ̀ kí máa ń wò nìyẹn fún candidate tẹ bá wò pé candidate kan wà tó tún dájú ẹnìkan lọ ẹ lọ wo past record ẹ lọ wo kẹfì gbẹsẹgbẹsẹ Bọ́lá Ahmed Tinubu ó jìnnà sí ara gan ṣùgbọ́n kí ló dé tá a fi yarí pẹ̀lú bàbá Bọ́lá Ahmed Tinubu ni pé
ó ṣàdéhùn kò múṣẹ wọn èrè ti mẹ̀kúnnù rò tí ò dájú tèmi ó gba tiwọn nìyẹn ẹbí ò mọ kéèyàn wà kó mọ lè rò pé ókè ọgbọ́n òun mo lè dá táwọn aráàlú tiẹ̀ fi rí dẹ́kun ìṣòro tèmi ní pẹ̀lú Bàbá Bọ́lá Ahmed Tinubu ní ayé mi nìyẹn tí mi ò fẹ́ rí wọn fún 2027 tí ìfìlẹ̀ tẹ̀ka fún wọn ní 2027 tí ìlẹ̀ campaign fún wọn àṣírí bẹ́ẹ̀ mo gbé fún yín mi ìparọ́ tẹ̀yàn jẹ kéèyàn ó má máa rí ti mẹ̀kúnnù rò pé ó yẹ káwọn ará abínú ti ẹ̀ gbádùn díẹ̀ ẹ wọ ẹ lọ́dún mẹ́rin kí ni àǹfààní táráàlú jẹ lára yín kò sí torí ẹ̀ mo ṣe ní Sowore ló ní better chance torí wọn ò tí ì create rẹ́kọ̀dù kankan nínú òtò ìṣèlú but máa lọ sọ̀rọ̀ jákò máa mìsí yàn kiri sọ̀rọ̀ jákòjákò kiri òun ni problem tí Sowore ní máa sọ̀rọ̀ kiri àwọn ọ̀rọ̀ tí ó kàn sẹ́dọ̀ kó gbájúmọ́ bí ó ṣe gbégbé tiẹ̀ tí ó fi wọlé píríọ̀dù yìí ó yẹ kó máa sáré káàkiri lórí àwọn youth ẹ̀mẹ́wàá ni tó tiẹ̀ ń wá sí mi lọ́kàn lórí ọ̀rọ̀ Sowore pé he is the best candidate for this job best person for the job Sowore ni the best person for the job being a youth then being politically clean he has good record now to rule Nigeria but kò mọ̀ pé ṣe coming but kákan mọ́ mi sí àkàmọ́ sọ̀rọ̀ kiri àwọn ọ̀rọ̀ tí ó kàn tó bá yẹ pé àwọn èèyàn rí Sowore bá sọ̀rọ̀ láwọn àgbààgbà kan bá rí bá sọ̀rọ̀ nǹkan tó ń ṣe yẹn kọ́ ló kàn kọ́kọ́ lọ wí ní àti àwọn èèyàn rẹ àwọn tribe ẹ tí Yorùbá bá ní better opportunity láti jókòó pẹ̀lú Sowore kápẹ́ Sowore dalẹ̀ papọ̀ mọ́ wa ní àwọn yóò ti layers pẹ̀lú ẹ̀ possibility wà káwọn Northern àti Igbo kí wọ́n kẹ́ra ní randẹ̀ yes Obi is not the best candidate for the job Atiku is right off for now gbogbo àwọn tankora àwọn kiri APC PDP kankan yẹn right off òdodo ọ̀rọ̀ ọbẹ̀ nìyẹn ṣé ló àtẹ̀ wò irọ́ ni Bàbá Bọ́lá Ahmed Tinubu irọ́ òfegè tẹ́ bá ń gbọ́ òfegè Bàbá Bọ́lá Ahmed Tinubu ló ń jẹ́ bẹ́ẹ̀ èmi kò sọ̀rọ̀ ọmọ ènìyàn ní oríṣiríṣi bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ káfí ilẹ̀kẹ̀ sí ìdọ́mọ ẹlòmíì kò sí tó kà mí pẹ̀lú ilẹ̀kẹ̀ kò sì sí tó kà mí pẹ̀lú ìdí bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ kò sí tó kà mí pẹ̀lú ẹ̀ Bàbá Bọ́lá Ahmed Tinubu fọ́ọ̀mù ó fọ́kọ̀ gbogbo ẹ̀dá tí ìgbà ti rí tọmọ làkejì rò pé àwọn èèyàn yìí tí wọ́n ṣe wàhálà nítorí mi kí ni ó jẹ́ benefit tiwọn epo wọn 1.1350 gbogbo nǹkan wá rise everything wà dilapidate iye tí ẹ wá ronú pé ókè ni mo lè ṣe àwọn á suggest fún gbogbo gbà pé oúnjẹ kò yẹ kẹ́jẹ́ kó jẹ́ wọn subsidize oúnjẹ fáwọn èèyàn tó burú débẹ̀ ni tí wọ́n ní kí wọ́n fi pa ìlú yìí ni ṣé fàtẹ́ ẹ̀ dá ni pé ìlú yìí ó gbọ́dọ̀ wà nínú ebi lásìkò ìjọba mi ni ibi tẹ́ ti gẹ̀ẹ́tì ẹ̀rọ ǹgì nìyẹn adé ń sọ fún yín ẹ̀rọ̀pẹ̀ gúdù lóṣèlú ẹ̀ mọ̀ ti wo ibìkan bọ́ọ̀bì kan gbogbo ẹ̀kọ́ ló kì í ṣe gbogbo ẹ̀ lágbára kì í ṣe gbogbo ẹ̀ lè yóò mọ̀ nira ṣe àwọn kan wà tẹ́ ṣe torí pé èmi mo wà ń bẹ̀ lé ní kò yẹ kí ebi pa àwọn èèyàn simple kódà bẹ́ẹ̀ fáwọn èèyàn lọ́nà tẹ́ ẹ̀ ṣe gángan táyé rí pẹ́ ń ṣọ́gù láti mú kí pé Nàìjíríà ó lè dáa ni ẹ jẹ́ káwọn èèyàn ó jẹun pẹ̀lú ìrọ̀rùn tí oúnjẹ bá wà pẹ̀lú ìrọ̀rùn insecurity máa tán lórí ilẹ̀ that's the solution to insecurity tẹ́bi bá pa àwọn èèyàn oríṣiríṣi àwọn èèyàn ní criminal ọmọ pọ̀ tí ní ibi tá a ti ń gba yín sọ̀rọ̀ gbogbo àtẹ́ ìgbà nìyẹn bàbá èmi ò rí bí sẹ́yìn ti kàwé títí yé o tẹ́bi bá pa àwọn èèyàn nílùú ó da èmi ò gbọ́ rí o Sowore mo fi fídíò gbá wí jù òun ló ní better chance jù ṣùgbọ́n tọ́tọ́tọ́tọ́tọ́tọ́ ká sọ̀rọ̀ asọ̀rọ̀ sọ́pọ́tò yóò gbàgbé gbogbo àwọn nǹkan tó yẹ kó ṣe tó nọ́mà kan tó ń pa ìjọba tó ń pa ìrìnàjò Sowore nìyẹn instead of you to come out now let people know your intention tálẹ́ ìrìnàjò àwọn èèyàn rẹ ọmọ àwọn èèyàn rẹ ọ neglect wọn ọmọ sákàkiri sáwọn táwọn ọ̀pọ̀ ń tẹ̀lé kiri yẹn wọ́n ṣe tiẹ̀ ni wọ́n ní ṣe tiẹ̀ pure tribalistical politics la play Nigeria pure and everybody knows èyí fún ara yín nǹkan tẹ́ ẹ lè ṣe Sowore èyí ni mo bá wí nǹkan tẹ́ ẹ lè ṣe èyí náà play tribal ẹ dìmọ́ ìran Yorùbá ẹ jẹ́ wọ́n mọ̀ pé ń díje tẹ́ ẹ bá rí vote Yorùbá gbogbo ìbò Yorùbá tẹ́ ẹ bá fi rí ẹ ti create ara yín sínú system nìyẹn
ìmọ̀ bẹ́ẹ̀ tí wọlé but ẹ̀yin lẹ́rìn ẹ̀ máa gbógun ti Yorùbá ní Yorùbá nation ẹ̀yin náà lẹ́yìn máa lọ sọ̀kò sí Tinubu wọn ò tí ì bí ire kó bọ́ta kó ní gbóhùn ti Yorùbá nation jẹ́ kó sódà lórí ahọ́n kò jẹ́ sọ láíláí torí nítorí fi campaign wọlé nìyẹn pé ti Yorùbá ló kù èmi ló kàn pọ̀tẹ̀ wá jẹ́ pé ìsìn ti ń dọ́gbọ́n dínà ìwà pé òun ò wá nítorí ti Yorùbá torí tara òun lòun fi wá ìyẹn tí ẹ̀ wá kàn wá mọ́ báyìí. ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lórí ìrìn àjò yẹn kò ní jù báyìí lọ lénìí títí táfi mọ́ mákọ̀tún ètò mi wá èmi tí ń tòótọ́ bàbá àṣà ẹni bá mọ̀ sọ̀rọ̀ rẹ rí ẹ̀wọ́ ọ̀nà kó yẹ ta sí ìran Yorùbá.